Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Wednesday, April 29 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tóhun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ tí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ yìí náà tó kan ara yan Aries tàbí láàrin March 21 sí April 20, ó ṣeé ṣe kí ìbínú jọjọ kó máa wà fún yín púpọ̀ lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní iṣu tó gbóná lè wáyé láàrin yín àti olólùfẹ́ yín. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ìjà, ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ìbínú lọ́jọ́ tòní. Ẹ mu omi tútù, ẹ má ṣe bínú rárá lọ́jọ́ tòní, torí ìbínú ọjọ́ tòní ó lè bà nǹkan jẹ́ púpọ̀ o, ó lè dà nǹkan rú púpọ̀. Ó dára púpọ̀ kẹ́ kíyèsára láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, ẹ máa rí nǹkan ìbínú púpọ̀ lọ́jọ́ tòní o. Àsọtẹ́lẹ̀ lélẹ́yìí o, kí ẹ gbọ́, kí ẹ sì mú lò, kí ẹ mú sùúrù lò dáadáa, kẹ́ jẹ́ kọ́kàn yín wálé pẹ̀sẹ̀. Bákan náà sì rè lórí ọ̀rọ̀ owó, ó ṣeé ṣe kí èṣù fẹ́ wáyé náà lórí ọ̀rọ̀ owó láàrin ẹ̀yin àti èèyàn kan ní inú ilé lọ́jọ́ tòní. Tàbí kẹ́ kó ṣe pé bóyá ọ̀rọ̀ owó yìí gangan ló fẹ́ díjà lẹ́ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín ní ọjọ́ tòní. Ọjọ́ ìjọba tó ṣe pé ó gbà kíyèsára púpọ̀, ọjọ́ tó lágbára lọ́jọ́ tòní jẹ́. Ẹ ní láti rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, kí ẹ fọgbọ́n ṣe ní àyèkáyè, àbájẹ́ níbi iṣẹ́, ìbájẹ́ ní ilé, ìbájẹ́ nu mọ̀lẹ́bí. Ẹ rí dájú pé mú sùúrù lò dáadáa. Tẹ́ bá wà very quiet lọ́jọ́ tòní, tẹ́ fa wàhálà, tẹ́ fa fàǹfà, ọjọ́ tọ̀la máa dára sunwọ̀n. Kódà ìfàǹfà tí ẹ fà yẹn, sùúrù tẹ́ nìyẹn, ọ̀pọ̀lọpọ̀ correction báyìí ló máa make nínú ìgbésí ayé yín, nínú relationship yín ní ọjọ́ ti tòní. Gbogbo ẹ̀ títí àṣálẹ́ gbọ̀n, gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ látàárọ̀ yìí á ti rọlẹ̀ dáadáa ní ọjọ́ ti tòní. Gbogbo nǹkan tó lólùfẹ́ yín bá ṣe kọ́ ni kí ẹ rí bí ìbínú ní ọjọ́ tòní. Ẹ má kanra púpọ̀ ju bó ṣe yẹ lọ. Nípa ọ̀rọ̀ iṣẹ́ lè lọ dáadáa tí ẹ bá falẹ̀ mọ́ iṣẹ́. Nípa ọ̀rọ̀ relationship yín, ó lè rí bákan pátápátá. Kódà ọ̀gọ̀ tó ń ṣẹlẹ̀ ilé àfẹ́tì iṣẹ́ yín gan lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ owó náà sì rí, ó lè àfẹ́tì owó gan pẹ̀lú kẹ́ kíyèsára. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní, ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó yẹ púpọ̀ fún yín láti fi falẹ̀ mọ́ iṣẹ́ ni. Pàápàá àwọn àtúnṣe kan máa wáyé nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ̀yin fúnra lára yín gan máa fẹ́ àwọn àtúnṣe kan, á máa ṣe yín bí ìgbà pé kìíní kò yẹ kó rí báyìí ló ṣe yẹ kí kìíní ń lọ. Àtúnṣe gbọ́dọ̀ wáyé láyìíkáyà, àtúnṣe gbọ́dọ̀ wáyé. Gbogbo nǹkan yìí lá máa jà rànràn inú ọkàn yín lọ́jọ́ tòní. Ìní ìdára láti fi wá àtúnṣe lórí àwọn kan tẹ́ rí gbà tẹ́ ń wò bí ìgbà pé nǹkan ìwọ́, lórí àwọn kan tó ṣe pé ẹ̀ ń ṣe tó ṣe gbọ́dọ̀ ìgbà pé ó tún pọ̀ jù, bóyá bí ìgbà pé iṣẹ́ ń pọ̀ rẹpẹtẹ. Ẹ wá bẹ́ẹ̀ fẹ́ gèsè ẹ̀ tí ẹ bẹ́ẹ̀ fẹ́ plan, ẹ má kánjú ṣe nǹkan kan rárá. Ẹ farabalẹ̀ lórí nǹkan kíkọ tẹ́ bá ṣe lọ́jọ́ tòní. Ohun tẹ́ bá ṣe pẹ̀lú plan lẹ́nìí kò ní wọ́ rárá. Ẹ ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé kí gbogbo nǹkan lè lọ dáadáa lọ́jọ́ tòní. Ní òní jẹ́ kó wá rẹ̀yìn tẹ́ rẹpẹtẹ tó lọ́jọ́ tòní. Iṣẹ́ lè pọ̀ lọ́rùn yín tẹ́ fẹ́ mójútó, nǹkan lè pọ̀ lọ́rùn yín tẹ́ fẹ́ falẹ̀ mọ́. Ẹ rí dájú pé tẹ́ pamọ́ṣẹ́ lẹ́nìí kẹ́ lè ráǹfààní àtòrè gbámú. Púpọ̀ ọ̀rọ̀ iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa. Igi owó náà ṣeéṣe kó wọlé fún yín lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ kùtù sí aago 8 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní, ọjọ́ tí ó dára ló jẹ́. Ọjọ́ tó ṣe pé creativity yín máa lágbára, creativity yín máa lékeka. Ẹ máa mọ̀ nǹkan ṣe dáadáa lọ́jọ́ tòní. Àwàdà yín gan lè pọ̀ lọ́jọ́ tòní rẹpẹtẹ tó ṣe pé àwọn èèyàn máa bá yín ṣe. Àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin náà ìfẹ́ hàn sáwọn ènìyàn káwọn èèyàn lè nífẹ̀ẹ́ yín dáadáa. Ìbáṣepọ̀ yín àtàwọn ọmọ yín á dánmọ́rán dáadáa lọ́jọ́ tòní. Ó dára kẹ́ ṣe dáadáa sáwọn ọmọdé lénìí, kẹ́ wà láyìíká àwọn ọmọdé. Kódà yìí wà láyìíká àwọn ọmọdé ìgbà jẹ́ nǹkan tó ṣe pé á tún fún yín ní extra happiness dáadáa lọ́jọ́ tòní. Láàyè iṣẹ́ falẹ̀mọ́ṣẹ́, ẹ lo talent yìí lọ́nà tó máa gbà polówó iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ ní recognition tẹ́ ń fẹ́ kó tún dá yín mọ̀ sí ní àyèkáyè ní ibi iṣẹ́ ní ọjọ́ tòní. Gbogbo nǹkan tí ẹ bá ń ṣe lénìí, tẹ́ bá fọwọ́ bà báyìí, á dún fún yín, á sì rí bí ẹ ṣe ń fẹ́. Kò sí wàhálà rárá níbi iṣẹ́. Láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín kò sí problem. Ìbáṣepọ̀ ẹ̀yin àtọ̀rẹ́, ẹ̀yin àtìyàwó, ẹ̀yin àtọkọ, ẹ̀yin àtọ̀gá, ìbáṣepọ̀ gbogbo yín á rọrùn lọ́jọ́ tòní dáadáa táwọn èèyàn máa gbà fún yín púpọ̀. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lénìí. Nípa ọ̀rọ̀ owó, èrè owó náà ṣeéṣe kó wọlé fún yín níbi títẹ pamọ́ṣẹ́ lénìí. Aago 8 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi àgbàrá Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní ọjọ́ tó lágbára ló jẹ́ o. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó yín o. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Nǹkan kan lè wà bí bùkátà ilé
tó máa pọ̀ lọ́rùn yín tẹ́ máa fẹ́ náwó lé lórí o. Bùkátà kan máa jẹ lọ́jọ́ tòní. Bùkátà yà nídìí pé ẹ fẹ́ tètè wá gbogbo ọ̀nà láti solve ẹ̀, ẹ fẹ́ wá gbogbo ọ̀nà láti mójútó lọ́jọ́ tòní. Ó sì ṣeé ṣe kí lè fẹ́ drain yín díẹ̀. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú à ń yá owó, ẹ má yá owó níbi kankan lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ ní sùúrù, kẹ́ ní ìfaradà lórí ohunkóhun tí ó bá ṣẹlẹ̀ rárá lọ́jọ́ tòní. Gbogbo bùkátà family tó ń wáyé lọ́jọ́ tòní, ìtẹ́ bá lè ṣe báyìí ní kẹ́ ṣe. Ẹ má pressure ara yín ju bó ṣe yẹ lọ, kó má jẹ́ pé ọ̀tá yín máa fẹ́ kọ̀ lọ pàdánù owó. Tẹ́ bá sì fẹ́ ra nǹkan kan sínú ilé lọ́jọ́ tòní, electronic ni nǹkan kan ní ẹ wò dáadáa, kó má jẹ́ pé fake ló máa gbé lé yín lọ́wọ́ tó ṣe pá wá dàbí ìgbà pé ọ̀tá yín fi owó jóná, ẹ̀ ní fowó jóná lágbára Ọlọ́run bá àwọn owó yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ̀ plan kẹ́ tó náwó jáde, ẹ má kàn náwó já ò bó ṣe wù yín rárá. Ẹ má kàn náwó, ẹ má yá ẹnikẹ́ni lówó lọ́jọ́ tòní rárá. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lórí ọ̀rọ̀ owó ẹ kíyèsára, kó má jẹ́ pá padà lọ́dún yín pé ta ni mo mọ̀ ni mi ní yá lágbájá lówó, ta ni mo mọ̀ mi ní ṣe báyìí. Ẹ kíyèsára dáadáa ní ọjọ́ ti tòní o. Ṣùgbọ́n dandan ọ̀pọ̀lọpọ̀ yín máa nílò owó ní kíákíá ní kọ́mọ́kóbó lórí nǹkan kan lọ́jọ́ tòní. Ẹ máa nílò gbìyànjú lórí nǹkan kan, ẹ máa nílò àánú kan lórí nǹkan kan lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ó fẹ́ rí bákan tẹ́ máa fẹ́ stress ara yín díẹ̀ lé lórí. Ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yín Elédùmarè á bá yín ṣe, ẹ máa dúpẹ́ fún Ọlọ́run bá láṣẹ Èdùmàrè. Ọjọ́ tòní wá dára láàyè iṣẹ́ torí tẹ́ bá ṣe fálẹ̀mọ́ṣẹ́ tí ó ṣeé ṣe kí nǹkan padà tún wọlé dáadáa fún yín. Ṣùgbọ́n nípa tọ̀rọ̀ owó yẹn kò wá 100% certain. Nípa ti relationship yín náà kò wá certain dáadáa pé relationship yín yẹn fẹ́ lọ dáadáa gidi gan bó ti ṣe kí ó lọ. Ṣùgbọ́n gbogbo ẹ mú sùúrù lò lórí ohunkóhun tó bá ṣẹlẹ̀. Ẹ má rush jù, ẹ má wà too emotional ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Gbogbo nǹkan á dáa rọlẹ̀ láṣẹ Èdùmàrè. Aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tá bí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, ọjọ́ ìfọ̀rọ̀wérọ̀ ló jẹ́. Tọ̀rọ̀ ẹnu yín máa dá ṣáká, tẹ̀lé fọ̀rọ̀ ẹnu yín béèrè oore, tẹ̀lé fọ̀rọ̀ ẹnu yín béèrè ìrànlọ́wọ́ èyíkéyìí lọ́wọ́ ẹnikẹ́ni. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n kí ìsara pẹ̀lú secret yín. Àwọn nǹkan dáadáa tẹ̀ ń ṣe lásìkò yìí, ẹ má jẹ́ kẹ́nu gbé yín débi pé máa ṣàlàyé fún èèyàn kan. Ẹ jìnnà sí ọtí mímu lọ́jọ́ tòní torí ọtí mímu máa bí kí ẹ máa rojọ́ bí ìbákà, ẹ máa rojọ́ dáadáa púpọ̀ lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ máa bọ́ lẹ́nu yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ kíyèsára, ẹ fún gbogbo nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì ni. Ẹ má ṣe nǹkan tó máa exceed the limit. Ẹ má sọ̀rọ̀ àsọjù ní àwùjọ rárá lọ́jọ́ tòní. Lórí ìkànkíkan téèyàn bá béèrè lọ́wọ́ yín, ẹ má ṣàlàyé ara yín jù. Ẹ kíyèsára dáadáa, kẹ́ fẹ̀lẹ̀ ṣe, kẹ́ fọgbọ́n ṣe. Ẹ jẹ́ kọ́pọlọ yín máa darí yín, ibi tọ́pọlọ yín bá darí yín sí kẹ́ tẹ̀lé. Ṣùgbọ́n tó bá di mí pé ẹ̀ ń ṣe iyèméjì lórí nǹkan, ẹ wulẹ̀ fà sẹ́yìn, kẹ́ farabalẹ̀ wò nǹkan tó yẹ kẹ́ ṣe. Tó bá ti jẹ́ pé ẹ ní clarity náà, ẹ rí dájú pé ẹ tún píkì ọjọ́ míì láti fi ronú nípa ohun tó ń wá sí yín lọ́pọlọ yìí. Àsìkò yìí jásìkò tí ó wá dára púpọ̀ láàrin ẹ̀yin àti àwọn tó jẹ́ ẹ̀gbọ́n àbábùkù yín, láàrin ẹ̀yin àti family. Àsìkò yìí ìrẹ́pọ̀ máa wà láàrin yín dáadáa. Àwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí náà tó bá ṣe pé máa sọ̀rọ̀ láti jọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí ọ̀rọ̀ sísọ wáyé láàrin yín lọ́jọ́ tòní. Ìfọ̀rọ̀wérọ̀ tó bá wáyé lọ́jọ́ tòní tó jọ mọ́ ti business àbí nǹkan kan, ìfọ̀rọ̀wérọ̀ yìí máa dára. Ẹ polówó iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, ẹ advertise iṣẹ́ yín dáadáa káwọn èèyàn lè bá yín dúnàdúrà. Iṣẹ́ wa lọ dáadáa, relationship yín náà lọ dáadáa. Ilé owó náà ṣeé ṣe kó wọlé fún yín lénìí. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó tayọ ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, látàrí pé àwọn kan bí oríire kan ó ṣeé ṣe kó wọ́tọ̀ yín wá lénìí o. Tẹ́ bá ráyè fálẹ̀mọ́ṣẹ́ dáadáa, nǹkan bí oríire máa wọlé tọ̀ yín wá. Ọ̀pọ̀lọpọ̀ yín máa nífẹ̀ẹ́ sí kẹ́ tiẹ̀ múra, kẹ́ tiẹ̀ yọra dáadáa káwọn èèyàn tiẹ̀ rí yín. Bí kẹ́ kówó lórí nǹkan, bí kẹ́ ra nǹkan ló máa rí. Àsìkò ìjásìkò tó ṣe pé ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ ṣe, ẹ lè gbádùn owó ẹ̀ kalẹ̀ kẹ́ bẹ̀ sí wò pé bóyá kí n fi ṣe, bóyá kí n bẹ̀rẹ̀ sí dájọ́ lórí nǹkan yìí. Gbogbo nǹkan tí èèyàn ń fowó ṣe pátápátá ẹ lè bẹ̀rẹ̀ sí ní plan ẹ̀ lọ́jọ́ tòní, tàbí kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí tuwó jọ lé lórí lọ́jọ́ tòní. Ẹ fi ní activate ẹ̀. Ẹ̀yin tẹ́ tí ń wò pé nǹkan ńlá tí mo fẹ́ ṣe tó wà níwájú mi lélẹ̀, ẹ kó àwọn owó yẹn jọ, kẹ́ bẹ̀rẹ̀ sí kó jọ. Láìpẹ́ ọjọ́ ẹ máa rí owó náà fi ṣe nǹkan náà. Owó náà àjọ tẹ́ fi ṣe nǹkan náà. Ẹ má náwó nínú àpàlẹ́ ní rárá lórí ohunkóhun. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú náwó yànfùyànfùn lọ́jọ́ tòní. Kẹ́ sì mú sùúrù lò, kẹ́ má finú tẹ́nikẹ́ni. Ẹ má gbára lẹ́nikẹ́ni kí ènìyàn má wà níwàá pé kọ́kọ́ jàǹfààní kọ́ wájọ́ tàyín kulẹ̀. Kẹ́ kíyèsára dáadáa ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní dára tẹ́ bá lè fọgbọ́n ṣe. Ọjọ́ tòní sì dára púpọ̀. Àwọn kan ní tẹ̀sí nílò tẹ́ ń wò pé kíní ìwà important, anything tó bá wà valuable, ẹ rí dájú pé ẹ lè kówó lé lórí, kò sí wàhálà. Ọjọ́ tòní iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó ṣeé ṣe kó wọlé fún yín náà lọ́jọ́ tòní. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra tàbí láàrin September
23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tó lè rí bákan ló jẹ́ o. Ọjọ́ tó ṣe é pé olólùfẹ́ yín lè bá yín fa ọ̀rọ̀ púpọ̀, wọ́n lè bá yín fà bí ìjà, wọ́n lè bá yín fà bí wàhálà, iṣẹ́ gan lè rí bákan. Ẹ kíyèsára tẹ́yin tẹ́ ń ṣiṣẹ́, tẹ́ ń báyàn ṣiṣẹ́ lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ di owó mú dáadáa, kí ẹ má lọ ṣe mistake tó ṣe é pé a fẹ́ jẹ́ kí ẹ ná owó, ẹ má lọ sọ owó nù, àpò owó yín ẹ gbá mú dáadáa kó má jà yín lólè lọ́jọ́ tòní níbi iṣẹ́. Ẹ kíyèsára dáadáa oníràwọ̀ Libra, kí ẹ gbọ́ mi kí ẹ sì méyìí lò kí ọjọ́ tòní lè dára, ẹ ní kábàámọ̀ láṣẹ Èdùmàrè. Àwọn kankan lè ṣẹlẹ̀ níbi iṣẹ́ tó máa fẹ́ stress yín tá fẹ́ bí kí ẹ ná owó lé lórí, tàbí kí a fẹ́ bí kí iṣẹ́ náà kò fẹ́ ṣe bákan kó fẹ́ dàbí ìgbà pé àbọ̀ fẹ́ gbaṣẹ́ mọ́ lágbájá lọ́wọ́, àbọ̀ fẹ́ gbaṣẹ́ mọ́ tàmẹ̀dù lọ́wọ́. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní ní ààyè iṣẹ́. Olólùfẹ́ yín á máa ṣe tiwọn lẹ́gbẹ̀ẹ́ kan, ẹni tí ó dàbí ọ̀gá náà ó ṣeé ṣe kí wọ́n fẹ́ bínú sí yín lórí àwọn kankan lọ́jọ́ tòní. Ìjà lè wáyé láàrin èèyàn àti ẹni tó ṣe pé ẹjọ́ dá kankan papọ̀, bóyá bí ìfẹ́ àbí bí iṣẹ́ àbí bí nǹkan míì ní ọjọ́ tòní. Ọ̀rọ̀ sísọ lè wáyé lórí ẹ̀ lọ́wọ́ ọ̀sán ọjọ́ tòní gan pẹ̀lú, tó ṣe pé ìfàǹfà ilé lágbára. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹni rí wàhálà, ẹni rí ìdààmú. Tẹ́ bá lè ṣe prayer dáadáa lówùúrọ̀ ọjọ́ tòní pé wàhálà tó máa lágbára tá gbaṣẹ́ lọ́wọ́ yín, tá ba relationship ẹ̀yin àti family, relationship ẹ̀yin àti olólùfẹ́ yín tá bàjẹ́, kí ẹ má rí láṣẹ Ọlọ́run Ọba. Ẹ mú sùúrù lò dáadáa, kí ẹ kíyèsára gbogbo nǹkan kíkan tí èèyàn bá ń ṣe fún yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ, ẹ wá tún emotion àjù bó ṣe yẹ lọ, ẹ jẹ́ kó bá yín lọ́kàn jẹ́ jù bó ṣe yẹ lọ, ẹ sì fèsì lọ́nà tó máa gbà lágbára jù bí ó ṣe yẹ lọ. Kẹ́ kíyèsára. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Iṣẹ́ lè má lọ dáadáa, relationship lè má lọ dáadáa, bẹ́ẹ̀ sì ni owó lè má wọlé lénìí, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ṣe kí ọ̀la lè má rí bẹ́ẹ̀, ọ̀la lè dára jù òní lọ láṣẹ Ọlọ́run Ọba. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó wá dára ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ yẹn pé yín ṣàkíyèsí láti rí dájú pé ẹ túbọ̀ falẹ̀ mọ́ sí bíbẹ́ náà, ṣíṣe prayer, gbogbo nǹkan tó jọmọ́ spirituality, spiritual work lẹ lè ṣe lásìkò yìí. Ẹ lè ṣèwádìí ara yín náà lásìkò yìí fẹ́yìn tẹ́sí fẹ́ ṣèwádìí onírúurú. Ẹ láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ kàn sí wa fún ìwádìí lónírúurú. Ẹ̀yin oníràwọ̀ Scorpio, èyí dára púpọ̀ fún yín láti fi gbá rìsáàṣì nípa nǹkan tó lè ran ayé yín lọ́wọ́, láti fi rí dájú pé ẹ gbé ìgbésẹ̀ kan bí spiritual work kan tó lè ran ìgbésí ayé lọ́wọ́. Ẹ wòye sáwọn wà tẹ́yin náà wò pé ṣé wà èso dàbí ò dá, ẹ ronú jinlẹ̀ nípa rẹ̀, kẹ́ sì ṣàwọn àtúnṣe tó bá yẹ kí ẹ ṣe ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé kò dára kẹ́ fi sunú òkùnkùn, kò dára kí ẹ sùn láì tan iná sùn lénìí, kò dára kẹ́ wàṣọ dúdú rárá ní ọjọ́ ti tòní rárá. Ṣùgbọ́n kọ́lọ̀ green jẹ́ kọ́lọ̀ tó dára púpọ̀ fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bíkíbi tẹ́ bá sì ń lọ lọ́jọ́ tòní, tẹ́ bá ti mọ̀ bẹ̀ dáadáa, ẹ má wulẹ̀ lọ. Ànírí wàhálà, ànírí ìdààmú láṣẹ Ọlọ́run Ọba. Ẹ má tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn dáadáa lénìí. Ohun tó ń sọ sí yín lọ́kàn ló fẹ́ tọ́ yín sọ́nà dáadáa. Òun ni kẹ́ mú ní best friend lénìí, tó lóhùn lọ̀rẹ́ yín tímọ́tímọ́ báyìí. Òun lá sọ fún yín pé báyìí ni kò ṣe, báyìí kọ́ ni kò ṣe. Ẹ ní láti tẹ̀lé kọjọ́ tòní lè dára kí ó lè sunwọ̀n. Ẹ gbọ́dọ̀ finú tẹ́nikẹ́ni yàtọ̀ sóhun tó ń sọ sí yín lọ́kàn yìí. Iṣẹ́ wa lọ dáadáa, tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́. Relationship yín náà lọ dáadáa, owó ṣeéṣe kó wọlé fún yín náà pẹ̀lú. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ ìyọjọ́ oríire ló jẹ́ láàrin yín àti àwọn ọ̀rẹ́ yín. Bí bá ṣe pé yín àtàwọn ọ̀rẹ́ yín á túbọ̀ wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Ó dára kí ẹ wà pọ̀, ó dára kí ẹ ṣe dáadáa sí wọn. Ẹ fẹ́ yín sáwọn èèyàn báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rí, káwọn náà lè bá yín ṣe dáadáa pẹ̀lú. Ẹ náwó dáadáa sáwọn èèyàn. Ọjọ́ tòní jíjẹ́ ọjọ́ tó ṣe é pé ó dára púpọ̀ kẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, kí ẹ fi ṣe nǹkan tó jọmọ́ ìtọrẹ àánú níwọ̀n tẹ́ bá lè ṣe. Ẹni tẹ́ bá wò lẹ́gbẹ̀ẹ́ yín pé lágbájá yìí ó dàbí ìgbà pé ó nídìí ẹ̀pù, ẹ ṣe fún. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló nídìí, kẹ́ ṣe fún. Ìrànlọ́wọ́ tẹ́ bá ṣe lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rèrè ẹ̀jẹ̀ ní ọjọ́ iwájú. Ẹ ṣàánú lọ́jọ́ tòní níwọ̀nba tí agbára yín bá gbé, kí ẹ ṣàánú lọ́jọ́ ti tòní dára. Ojú àánú tẹ́ bá ṣe lénìí, Ọlọ́run ní dàlú yín láyà, Ọlọ́run á san yín ní ẹ̀san rere lórí rẹ̀. Inú yín á dùn, ayọ̀ yín á kún. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kò sí wàhálà. Ó sì ṣeé ṣe kó ṣe pé àwọn èèyàn máa tún gba tiyín sí dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ máa tún àwọn tó máa tún nífẹ̀ẹ́ yín dáadáa púpọ̀ lọ́jọ́ tòní. Ìrẹ́pọ̀ tó dọ́gbọ́n máa wà níbikíbi lọ́jọ́ tòní fún yín. Láàyè iṣẹ́ nínú ilé, relationship yín á lọ dáadáa. Nípa ọ̀rọ̀ iṣẹ́ náà á lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni owó ṣeé ṣe kó wọlé fún yín lénìí pẹ̀lú. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ọjọ́ tó lágbára púpọ̀ báyìí ni ó jẹ́, látàrí pé issue family lè dìde. Issue lè dìde nínú family lọ́jọ́ tòní tí ó lè lágbára. Àárín àti family kan issue lè wáyé dáadáa láàrin púpọ̀ lọ́jọ́ tòní. Bí ìjà lè ṣẹlẹ̀, ẹni náà lè fẹ́ sọ̀rọ̀ tí ó máa dín púpọ̀, ẹni náà lè fẹ́ hùwà tó máa affect mood yín rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa tí màlẹ́bí kan bá ń kanra lọ́jọ́ tòní lọ́wọ́,
ẹ má wulẹ̀ wojú ẹ̀ rárá, ẹ má wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí ìgbà pé kẹ́ tún máa dá lò, ẹ fún wọn ní táìmù, ẹ free wọn, ẹ fún wọn ní táìmù dáadáa, tó bá yá ọkàn wọn máa rọlẹ̀, ẹ wá padà nù wọ́n ní ọ̀rọ̀ lẹ́yìn tí ọkàn wọn bá ti rọlẹ̀ tán tí ò ní sí jà tí ò ní sí wàhálà, ẹ sì jọ yanjú ẹ̀ ní ìtùbí nùbí. Fọ́jọ́ tòní ọgbọ́n tẹ́ máa lò nìyẹn kó má di pé iṣu tó gbóná jọjọ máa ṣẹlẹ̀ nínú ilé á sì ní agbára díẹ̀. Ìfọ̀rọ̀wérọ̀ náà lè wáyé ní ọjọ́ tòní tó máa lágbára tẹ́ ẹ máa fa ọ̀rọ̀ lágbájá sọ báyìí tàmẹ̀dù sọ báyìí, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kí ẹ kíyèsára lé lórí ní ọjọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni ní ọjọ́ ti tòní pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ náà ó lè rí bákan, ọ̀rọ̀ iṣẹ́ lè rí bákan lọ́jọ́ tòní o, tó ṣe é pé nǹkan kan lè ṣẹlẹ̀ tí ẹ máa fẹ́ máa rò pé ta ni mo sì mọ̀ ni mi ì bá ti gbé báyìí, ta ni mo ti mọ̀ mi ì bá má gbé báyìí. Ẹ má jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ rárá lénìí. Ní ìdàkejì náà sì rèé, olólùfẹ́ yín náà lè kọ́ sí ìṣó owó fún yín lọ́jọ́ tòní o. Ẹ lè fẹ́ ná owó kan lórí olólùfẹ́ yín ní ìyí tó ṣe é pé ẹ̀ ti ẹ̀rù kàn tẹ́lẹ̀, ní ìyí tó ṣe é pé ẹ̀rù kàn tẹ́lẹ̀ rárá. Ẹ kíyèsára lọ́jọ́ tòní kí ẹ fọgbọ́n ṣe, kí ẹ fẹ̀lẹ̀ ṣe, kí gbogbo ẹ lè dá. Èní rí bákan yín ní máa test patient yín, á tọ́ yín ní sùúrù, á tọ́ yín ní ìfaradà púpọ̀. Ẹ ní láti ní ìfaradà yẹn dáadáa lọ́jọ́ tòní, kẹ́sì mú sùúrù yẹn lò dáadáa lọ́jọ́ tòní kó lè lọ dáadáa. Ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ tòní kọ́, ọ̀la máa tún dára jù ní lọ láṣẹ Ọlọ́run Ọba. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní, ọjọ́ tó wá dára ló jẹ́, ọjọ́ tó sùnwọ̀n ló jẹ́ o, ọjọ́ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí ẹ bọ́ sọ́nà. Ìrìn àjò lè wà fún yín lọ́jọ́ tòní, travel lè wà fún yín lọ́jọ́ tòní. Ìrìn àjò yìí máa jẹ́ tó ṣe é pá ràn yín lọ́wọ́. Ó lè jẹ́ ìrìn àjò lórí ọ̀rọ̀ iṣẹ́ kan ni ó fẹ́ wọlé fún yín tí ẹ fẹ́ rìn lásìkò yìí. Ìrìn àjò yà ràn yín lọ́wọ́ dáadáa tó ṣe é pé ẹ máa ríre látara ìrìn àjò tẹ́ bá rìn lénìí. Ẹ tún ṣe kẹ́ tún mọ àwọn èèyàn sí tàbí kẹ́ tún kọ́ àwọn ìmọ̀ kan sí lọ́jọ́ tòní. Àwọn ìmọ̀ tẹ́ bá kọ́ yìí ẹ gbámú dáadáa, kẹ́ lò dáadáa lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́. Ẹ lò kọ́ ìmọ̀ lọ́wọ́ ẹni tó ṣe é pé ó jẹ́ àgbàlagbà àbí arúgbó kan lọ́jọ́ tòní. Ìmọ̀ tó bá kọ́ yín, idea tó bá fún yín, ẹ rí dájú pé ẹ mú lò. Á jẹ́ tó ṣe é pé á ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi free, láti fi ṣàwọn nǹkan tó ṣe é pé ó tẹ́ yín lọ́rùn. Ẹ lè jáde, kẹ́ má wulẹ̀ jókòó sílé rárá, kẹ́ jáde láti lọ wá bóyá fẹ́ dá lọ́jọ́ tòní. Á padà rí bí ẹ ṣe ń fẹ́ nípa ọ̀rọ̀ iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó ṣeé ṣe kó wọlé fún yín lénìí pẹ̀lú. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tí kìí ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní, ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ àwọn ara dáadáa, ọjọ́ tó ṣe é pé gbogbo nǹkan á lọ dáadáa fún yín, tó ṣe é pé ó dára púpọ̀ kẹ́ nǹkan fúnra yín kẹ́ wá yẹra yín wò. Ẹ wo bí tẹ́ kù sí, ẹ wo bí tẹ́ ṣẹ́kù sí, ẹ wo nǹkan tẹ́ lè ṣe táyé yín á tún fi yí padà tá fi dọ̀tun. Tẹ́ bá ṣe eléyìí á ràn yín lọ́wọ́ dáadáa o. Àwọn ìwà kan wà tó ṣe é pé ẹ̀ ń wò tí ó tọ́ lásìkò yìí, ẹ ronú jinlẹ̀ nípa ẹ̀ bí ìwà ọmọ wò tí ó tọ́, báwo ni ìfẹ́ ṣe tó máa fi dára. Ẹ ṣe ògbé lè á ràn yín lọ́wọ́ dáadáa. Ọjọ́ tòní sì rè ìbáṣepọ̀ yín àti àná ó máa wọnú ara dáadáa, ó ṣeé ṣe kẹ́yìn àtàná ní nǹkan kan tẹ́jọ́ máa discuss lọ́jọ́ tòní tó ṣe pé ìbáṣepọ̀ yín máa tún wọnú ara tàbí kẹ́ láǹfààní àti sọ̀rọ̀ láti bí ijọ́ mẹ́ta. Ọjọ́ yìí sì rè jọjọ́ tó ṣe é pé ohun tẹ́ ti dàpọ̀ pẹ̀lú èèyàn ó ṣeé ṣe káṣeyọrí ẹ̀ wáyé ní àsìkò yìí tàbí kí ẹ máa ní feeling pé ire ń bọ̀, òpó àṣeyọrí yẹn ń bọ̀. Ọjọ́ yìí dára púpọ̀ láti fi ronú jinlẹ̀ nípa ọ̀rọ̀ life yín, kẹ́ sì ṣàwọn àtúnṣe láwọn àyè tó bá yẹ kí ẹ ti ṣe àtúnṣe. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, bẹ́ẹ̀ sì ni ire owó náà ṣeé ṣe kó wọlé fún yín lénìí pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 10 ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ẹ wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.